ìgbà míì àǹfààní wà fún ẹ Allah ṣàdánwò kan fún ọ kí tó bá ti pàtẹ ìdánilẹ́kọ̀ọ́ bá àwọn èèyàn wà sọmọ wa jẹ kí lẹ́yìn ọtán jẹ kó fi jẹ́ pé ìwọ náà lọ padà lé wọn dànù. àníìsín asọpọ àǹkọ àwọn èèyàn ní kìtàbù tawhid ẹ rí i pé gbogbo àlàyé rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin bá ń ṣe jẹ́ kí gbogbo ìjọsìn kó jẹ́ ti Allah nìkan ni láì jẹ́ pé a fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. èwo lọ mẹ́nu bà ń bẹ̀ tí ó jẹ́ bá wí fún gbogbo ẹni tí bá ń ṣàṣìṣe tí ẹ máa tọ́ lọ́kọ̀ọ̀kan ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti bẹ̀rẹ̀ tẹ́ǹtì ń bá lọ ni ẹ máa tọ́ lọ. ẹ ti wá ń kọ́ wọn bẹ́ẹ̀ ṣe ń kọ́ wọn ẹ ti bá tírà débì kan ẹnìkan wá tó ṣe pé òun kò wá rí tẹ́lẹ̀ òní nìkan náà lọ wá so wọ́n wá wò pé bàbá ló ṣàgbà àgbà nínú àwọn abọ́ rẹ̀ ọ̀jẹ́ládé òun náà wá dánilẹ́kọ̀ọ́ tó ọkàn lọ sí báàbù tó bá wí ni ẹ̀dàpẹ̀lẹpẹ̀ ẹ bá wájú ẹ bá ṣẹ́bi bá náà ẹ̀ tún bá wájú ẹ tún súnmọ́ gbígbóná ẹni bẹ láti kà lónìí ó lè já kà mà ẹ tún ní ká tijọ́ mi mọ́ torí pé òun ó béèrè pé ṣé n tí wọ́n ń sọ lójoojúmọ́ náà ní tẹ̀ ń fi ń pé bẹ́ẹ̀ gaskiya pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn máa bá wa sọ̀rọ̀ tẹ́lẹ̀ o máa ń tọ́ ta wọ́n ń kẹsẹ́ lónìí kódà gan ibi tí wọ́n tiẹ̀ wá fi ìdánilẹ́kọ̀ọ́ sí lónìí àti ìkẹ́kọ̀ọ́ débẹ̀ ok èmi tí mo wá ní lọ́fà kò borò ẹ̀ tún ní gbọ́ mi mà yọkọ̀ dínà kẹrì sí ma bẹ́ẹ̀ ni wọ́n fún aróyìn kó ṣẹlẹ̀ ní Sudan wọ́n ní arákùnrin kan ọlọ́kẹ́kọ̀ọ́ wa ní Saudiya nàtọ́ á dé torí pé Sudan àwọn gbogbo ẹbọ yìí náà ọ wà wọ́n ń pe kíní kan ní kojor ya'buduna kojor yẹn ní káwọn ti ń ṣẹbọ ọ wà ní Sudan lédè wọn ní kojor yẹn o akramakumullah sọ arákùnrin tó wá ti Saudi dé yìí wọ́n ní abá tiwọn nínú Sudan ó wá fi kìtàbù tawhid ó fi lélẹ̀ pé ló ń fẹ́ máa kọ́ àwọn èèyàn tó wọ́n fi fọ̀lúmá tó tí àsìkò dánilẹ́kọ̀ọ́ bá ti tó ẹ̀kan lọ́sẹ̀ ni kò sẹ́ni tí è lọ nílùú ṣùgbọ́n tó wá jẹ́ umda bíi baálẹ̀ wọ́n wá ń ṣàkíyèsí pé tásìkò báyìí bá ti tó nù lóyìí báyìí nínú ọjọ́ báyìí ó máa ń rí tí ìlú ń dá kí ló ń ṣẹlẹ̀ wọ́n á sọ pé ọmọ wa kan tó ti Saudiya dé tó lọ kẹ́kọ̀ọ́ lọ́hùn òun là á máa lọ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lẹ́nu rẹ̀ látinú kìtàbù tawhid bàbá umda làwọn náà bá sọ pé àwọn lọ ní ọjọ́ yẹn o káwọn náà kúkú lọ láǹfààní àti gbọ́ mẹ́sẹ̀gì tí wọ́n bá ń pàṣẹ sí yín torí kó má jẹ́ pé omi ọ̀padà tán lẹ́yìn ẹja àwọn torí tí àwọn náà bá yín gbọ́ ní tẹ́ ń gbọ́ yọ padà di pé omi tán lẹ́yìn ẹja baálẹ̀ ó di pé kọ̀rẹ́ nìkan tí ó máa darí mọ́ bàbá baálẹ̀ bá sì kọ́wọ́ rẹ̀ ó di ibi ìdánilẹ́kọ̀ọ́ wọ́n á ní ọmọkùnrin yìí àṣìṣe bá mú nke ìwọ tá a fẹ́ tún ṣe náà à ń tún ọ ṣe ránṣẹ́ gbára àwọn wọ̀nyí ìwọ náà wá kò burú ẹ sí báàbù báyìí báàbù gbígbóná láwọn aka lónìí sẹ́rí wọ́n ní bí ọmọ yẹn sáṣẹ́ ń bá ìdánilẹ́kọ̀ọ́ yẹn tí nǹkan bá ń dùnyàn tí ń jòyàn èyàn lè dìde o pàápàá àwọn èèyàn ńlá yóò máa wò pé gbogbo ojú yóò máa wò wọ́n á ní bàbá àwọn sá ń kàn gùn ní gbogbo abíyá pé ṣé
ìgbà tí eléyìí fẹ́ tú ìlú máa ń lórí ni gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí àbí wọ́n ti rán sí mi ni òun náà mọ̀ pọ̀ wà ńgbà torí tó dé náà ni wọ́n pààrọ̀ àjẹ́ndà tọ́ bàbá ń sì ṣe sùúrù ẹ̀yàn kí sẹ́yìn máa ń jẹ́ olórí wọ́n máa ń ní ìwà tí wọ́n máa fi kó àwọn èèyàn tí wọ́n fi kó yín lẹ́rú ó sì rẹ́rìn bí ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ Masha Allah la quwwata illa lágbàdá ńkọ́ òun ò lè wá ni tàmẹ̀dó ńkọ́ wọ́n sàn àwọn náà wà àwọn náà kò burú lẹ́yìn rẹ̀ bàbá àwọn aránṣẹ́ sí wọ́n ní kí wọ́n pa àfa ọ̀ ó wá tún pe àwọn àgbààgbà àbà sẹ́yìn náà wà níbi ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ní ọjọ́ tí èmi náà wà àwọn náà wà níbi àwọn kí á lè rí sí kí lè rí sí gaskiya tọ́jọ́ ń gbóná o ok táwọn ọjọ́ yòókù ń lọ wọ́ọ́rọ́ eléyìí lọ́ á gbóná so sẹ́ńtẹ̀ ń lọ gbọ́n jojúmọ́ nù eléyìí ń tọ́ dájú ní kó fẹ́ fọ́ọ̀lù torí rẹ̀ wọn ò tún gbọ́dọ̀ rí pẹ́tẹ́sẹ́ nìkan lọ́dọ̀ rẹ̀ pé wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ kan àfi kí wọ́n kó wọn bí ìdánilẹ́kọ̀ọ́ ń ṣe wá sópin àǹbùkátà ìrìn àjò tó ṣe pọ́dún kan ló yẹ kí wọ́n fi rìn tó bá ti bẹ̀rẹ̀ sí ní rìn ìdúró ní máa pẹ́ ìrìn kì í pẹ́ á padà débẹ̀ náà ni mọ́tò tó bá ti ní wàràwàrà ní ọjà wàràwàrà kì í pẹ́ tú gbogbo nǹkan tó lóò ti rí ṣe ìwọ náà ló tún fọ ara rẹ̀ bàjẹ́ so ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi pe àwọn èèyàn sẹ́sìn ní ìsìn ìwọ mọ̀ dáadáa ó sì fẹ́ fi dáadáa yìí mọ àwọn èèyàn nítorí káwọn náà lè mọ̀ dáadáa yìí kí gbogbo ó lè jọ ṣoríire ṣùgbọ́n ọkọ wọn dáadáa pẹ̀lú ìwà tó dáa ìwà rẹ̀ ọ̀dà ọ̀rọ̀ ẹnu rẹ̀ burú jáì ìwọ ọ̀dà ọ̀rọ̀ ẹnu burú jáì ọkàn rẹ̀ ti le jù náà lórí pé ó ń ṣe dáwà yẹn náà lóòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn wọ́n máa sá fún ọ torí ẹ̀ náà la ṣe sọ pé àwọn tá à ń tẹ̀lé sunna Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìpenisákìyèsí láti kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ọ̀gá wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ònlẹ́lẹ́yìí Allahu lọ́ràn Allahu ní tí ì bá ṣe ìkẹ́ tó lù wá ṣe fún ọ tó mú ọ lẹ̀ fún wa tó bá jẹ́ ọlọ́rọ̀ burúkú lẹ́nu ni tó jẹ́ ọlọ́kàn líle gbogbo wọn sàkó lọ́dọ̀ rẹ̀ ẹ rí i pé ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣe dáwà ọ̀ràn dáwà lọ́wọ́ ó jẹ́ kí àwọn èèyàn tí wọ́n kórìíra súnà àti fẹ́ pé àtẹ̀lé súnà gan wọ́n kórìíra rẹ̀ kí ni jẹ́ súnà gan wọ́n fẹ́ gbọ́ àmọ́ àwọn ẹrú Allah kan náà àwọn tí wọ́n ń ṣe dáwà yun walhamdulillah kí Allah jẹ́ kí irun wọn tún pọ̀ so wọ́n rí Allah ràn wọ́n lọ́wọ́ wọ́n rí àlàyé wọ́n rí gbé kalẹ̀ lọ́nà tó ṣe pé ń yí àwọn ẹni tí wọ́n ń pè ọ̀pọ̀lọpọ̀ ó di ahli sunna láì mọ̀ wípé ìpèpè tá ń pèpè yìí gan ìpèpè sunna ni walhamdulillah nígbà tó ṣe pé a lè ra àwọn kan àbá àwọn díẹ̀ tó ṣe pé àwọn Allah ò tí ì fi ọ̀nà kó fi hàn wọ́n ní rọrùn kó hàn sí wọn pé ọ̀nà táwọn ń gbà ó ń lé àwọn èèyàn jìnnà sí súnà nítorí pé ẹlòmíín rò pé táǹpẹ̀ súnà yìí ó ní ká lè kókókókókó bí ojú ẹja tó bá lé kókókó bí ojú ẹja àwọn èèyàn nífẹ̀ẹ́ wọn ò ní tẹ̀lé kódà
tí bá wo dáwà tẹ́lómi ń ṣe gan ẹ máa rí i pé tí wàá pé bí ànábì sallallahu alaihi wasallam ṣe ṣe nìyí kò rọrùn pé káwọn èèyàn gbà, kò rọrùn pé torí pé àwọn èèyàn bákan náà wọ́n rí gbogbo ìgbà àdámọ́ ọmọ èèyàn òun náà ní pé tí nǹkan bá ti le lálejò ńkọ́ wọ́n pàtì ní torí ẹ̀ tá a bá ti máa kí ó ká dúpẹ́ fún Allah lẹ́yìn ìgbà tá a máa kí òun à ń bùkátà kó jẹ́ pé a tún rẹ́ni tírèènì wa nípa ọ̀nà wo lágbà ṣe dáwà yìí, nípa ọ̀nà wo lágbà máa ṣe dáwà láàrin àwọn èèyàn wa, nítorí pé tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ gangan ló kó ìkórìíra ẹ̀sìn yẹn sí wọn lọ́kàn, ìwọ gangan ló ní fẹ́ kí wọ́n ṣẹ̀sìn. níjọ́ àkọ́kọ́ ọba ara rẹ láwùjọ kan, láwùjọ tó ṣe pé ń bẹ wọ́n láwọn òòṣà tí wọ́n ń sìn, wọ́n láwọn àṣesí ẹbọ tí wọ́n máa ń ṣe, èyí tó máa ń wáyé lóòrèkóòrè láti gbàdégbà. ó ṣòro kóṣù kan kọjá láwùjọ wọn kọ́ mọ́ ni wọ́n lóòṣà kan tí wọ́n ń ṣe, wọ́n léegun kan tí wọ́n jáde, wọ́n lóró kan tí wọ́n ṣe, gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀. ìgbà tí wọ́n wá bára rẹ láàrin àwùjọ ìwọ tó fẹ́ ṣe dáwà òun á bẹ̀rẹ̀ ní gbígbóná wọ́n á sọ pé ẹni tí ó kú pàdé ẹni tí ó pa á, so gbogbo bí wọ́n bá ṣe gba alájọ fún àwọn mushrikun àwọn kèfèrí àwọn kíní náà mushrikun kufar, ṣùgbọ́n ṣé mushrikun kufar tiwọn tí wọ́n ń rí o ṣé bí ò bá tiẹ̀ jẹ́ pé bí ò bá jẹ́ pé a lè fi wé èyí tá nàbì sallallahu alayhi wa sallam tó bá àwọn kufaru Quraysh lórí ẹ̀ bí tiwọn náà ga bó sì burú tó bàjẹ́ ìwé ṣe kẹ́kọ̀ọ́ lára bá nàbì ṣe bẹ̀rẹ̀, ó kẹ́kọ̀ọ́ lára bá nàbì sallallahu alayhi wa sallam ti ṣe pèpè ni ó sì rí i pé gbàtà nàbì pèpè bó ṣe pèpè tó ń ti wípé ìpèpè ni eléyìí tó ṣe pò náà lọ́nà tí gbogbo wa gbọ́dọ̀ tọ̀ síbẹ̀síbẹ̀ ó tún máa pọn mú yọnu lọ́wọ́ ṣùgbọ́n ànábì ló padà borí sallallahu alayhi wa alihi wa sallam. torí ẹ̀ ìṣepẹ̀lẹ́ dọ́wọ́ wa o, ìṣepẹ̀lẹ́ ìwọ́nù kankan àfi kí Allah kó mú kí ìṣepẹ̀lẹ́ yẹn kó tún bu ẹwà kún nǹkan. wọn kì í yọ ìṣepẹ̀lẹ́ kúrò nínú nǹkan àyàfi kí nǹkan kó burẹ́wà. gbogbo tó bá ti yọ ìṣepẹ̀lẹ́ kúrò nínú ẹ̀ yóò burẹ́wà ni. torí ẹ̀ ọ̀dọ́wọ́ wa ẹ má pe àwọn èèyàn sẹ́sìn lónìí tẹ́tù fi kó ìríra súnà yẹn sí wọn lẹ́mìí. eléyìí tí ó mú kí ẹlòmíì tí ò dá nǹkan kan mà kó mọ wá bú ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Kùránì Ànábì o yóò mọ wá ṣeyè méjì pé àwọn Ànábì ò lè kọ́ yẹn lẹ́kọ̀ọ́ rádaràda bá ẹ̀kọ́ Ànábì náà ní rádaràda. sọ ìwọ ìṣesí tiẹ̀ ní wò ní fi ń pè ní rádaràda. èèyàn méjì wọ́n fẹ́ ṣàlàyé nǹkan ẹyọ kan, ẹ̀rí kan náà sì ni àlàyé tí wọ́n fẹ́ ṣe. eléyìí ṣe àlàyé lọ́nà tí gbogbo ẹni tó gbọ́ ń tó sọ yé wọn, ibẹ̀ náà láti ráwọn tí sọ pé èmi ò tún ṣe má. àwọn ẹni tí ó sì pátì ń bẹ sọ pé àwọn ó tún èrò àwọn pa, àwọn ò dájú pé àwọn ó tún padà sídìí nǹkan yìí máa ń tà wọn náà. ẹnì kejì sì ṣàlàyé tiẹ̀ wọ́n sọ pé ó bá pè wọ́n lọ làlìjánnà fọ́ọ̀mù. ṣé mọ̀ pé gbogbo ẹ̀ náà bùkátà pé kí ló lẹ́nu kí ìwọ náà tún lọ wípé kún tírèènì rẹ abó ti mọ gbogbo nǹkan ni ó ti ní gbogbo òye ni àbí ń tá a wí pé ìgbéraga náà ni, nítorí pé ń kó bá lọ síwájú ẹ̀sìn yìí, ń kó bá lọ síwájú ẹ̀sìn yìí. tó ẹ rí ọ̀pọ̀lọpọ̀ kò ní mọ̀ pé n tó ń sọ gan ọ̀rọ̀ tó lè sọ yàn di kèfèrí ni, àmọ́ nítorí ìkórìíra ẹnìkan àti ìbínú ẹnìkan ìníṣẹ́ ń sọrú ọ̀rọ̀ yín, ọ̀rọ̀ tí ò wúlò, ọ̀rọ̀ rádaràda sí ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam.
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. وأن يقوارو لا تدع عدي ابن حاتم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا النار ولو بشق تمرة فمن لم يجد فبكلمة طيبة متفق عليه. عدي أما حاتم سابلون وجه نصراني أقوى أقبى إسلام رسيدا bàbá rẹ̀ ó jẹ́ ẹni tó gbajúmọ̀ púpọ̀ tó yẹ pé nìkan láwọ́ tó bàbá rẹ̀ náà máa fi ń ṣàpèjúwe téèyàn bá láwọ́ wọ́n sọ pé ajwadu min Hatim, bàbá Adiyi ni. Bàbá rẹ̀ ti kún kèfèrí ṣáájú kólúwọ́ tó rán Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. òun ló gba ẹgbàá wáyé wá lọ́tọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì ní ittaqun nara, ẹ wá ìsọfórí ara yín níbi àti wọná. ẹ wá ìsọfórí ara yín níbi àti wọná. kí láà fi wá ìsọ̀n walau bi shaqqi tamra, kódà kó ṣe pẹ̀lú awẹ́ dẹ̀bínù kan. tá a bá ya dẹ̀bínù sí méjì, awẹ́ kan ó ṣe pé ló fi wá ìsọfórí ara rẹ̀ níbi àti wọná. ìyẹn ni pé bóyá ní awẹ́ dẹ̀bínù kan pẹ̀lú àníyàn wípé mo fi ń wá ìsọfórí ara mi níbi àti wọná. alhamdulillah, Allahu azza wa jal ó bu àwọn èèyàn láṣìírí púpọ̀ lóde òní. ìtẹ́ni tẹ́lẹ̀ fi wá ìsọ níbi àti wọná ọ̀pọ̀ púpọ̀. ìwọ bu agolo gàrí pọ̀ ju awẹ́ dẹ̀bínù lọ. gba agolo gàrí fáláìní ẹni tẹ́bi ń pa. wàláhì tó bá láníyàn pé ìwọ Olúwa ẹlẹ́dàá mi, mò ń fi gàrí yìí mo fi ń wá ìsọ níbi àti wọná, mo fẹ́ fi fún ẹrú rẹ tẹ́bi ń pa, ó lè jẹ́ kó ní ọjà sábàbí téèyàn fi ra àlùjánnà wọ̀. tó gbogbo nǹkan ọ̀rọ̀rùn Allahu fagbára ọ̀pọ̀lọpọ̀ wa ká agolo gàrí tá a fi tọrọ. so àwọn nǹkan téèyàn máa ń ṣe téèyàn ó sì ṣe láàrin rẹ̀ sí Allah tí ò ní jẹ́ kárí mi ọwọ́ bẹ̀. so ó gbé agolo gàrí kan fún yàn, ọba àtúnfẹ́ pàkún àti ṣúgà, ó sì tètè pẹ́yìn dà, ó retí pé kó kí ọ. wọ́n fẹ́ kó lo ẹlẹ́dàá wa kó kí ọ, kó dúpẹ́ fún ọ lórí nǹkan tó ṣe. Ànábì ní tó bá wá rí ọ̀rá wẹ̀ dẹ̀bínù, ajá yìí pé fa bi kalimatin tayyiba, ẹ máa fọ̀rọ̀ dáadáa, ẹ máa fi wá sọ fún rí ara yín níbi àti wọná. tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹjọ́ jọ̀rọ̀ dáadáa, ẹ wá láníyàn pé wo ló ẹlẹ́dàá mi, ọ̀rọ̀ dáadáa tí mo fẹ́ sọ yìí mò ń fi ń wá ìsọ níbi àti wọná. Allahu akbar. ẹ dákun, tá a wá lẹni náà nínú wa ní ìsúlẹ̀ sọ pé Allah ò fún ní tó ń lè fi ṣe sàrà. ọ̀rọ̀ dáadáa tó jáde lẹ́nu rẹ̀ ó lè fi ṣe sàrà. ọ̀rọ̀ tó wà nílẹ̀ bá wa dá sí, ó sì ti gbọ́ gbogbo ń tó ṣẹlẹ̀, ó ti wá mọ̀ pé inshàlá ọ̀rọ̀ tó dáa tí ó yanjú ọ̀rọ̀ yìí lọ fẹ́ sọ. ó wà lánìyàn pé ìwọ Allah, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o, mo fẹ́ fi wá sọ níbi àti wọná ni. mo tún lówó mo fi ń bùn àwọn èèyàn, mo ń bùn wọn lówó, mo ń bùn wọn lóúnjẹ, mo tún wá fi ọ̀rọ̀ yìí náà kún pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ya Rabbi mo fẹ́ fi wá sọ níbi àti wọná. so tí oore ẹni bá di púpọ̀, oore náà ni àbúrò máa bínú sí. eléyìí túmọ̀ sí pé wọ́n máa ń dásà kan pé o lówó o tún lọ́rọ̀ rí lẹ́nu, tàbí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀. ó ṣe déédéé pẹ̀lú ntọ́ wa nù súnnàmbì. owó láfi ra dẹ́bínù, o lówó tó fi ra dẹ́bínù, o tún wá lọ́rọ̀ rí lẹ́nu, ó rí dà lára rẹ̀. ẹgbàá wa tó tẹ̀lé léyìí, ọwọ́ alátọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu, wala nabi Muhammad sallallahu alayhi wa sallam, wani wal kalimatu tayyibatu sadaqah, ọ̀rọ̀ tó dáa sàrà ni. eléyìí túmọ̀ sí pé ó dàníyàn àbọ̀ dàníyàn.
tó o bá ti lè sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu rẹ sàrà ló ṣe. eléyìí ń bẹ nínú àwọn nǹkan tó Olúwa máa ń gbà níjọsìn kódà kó ṣe pọ̀ dàníyàn. torí ẹ̀ tá a bá sọ̀rọ̀ ẹ jẹ́ kọjá sí pé ọ̀rọ̀ rẹ̀ là ń sọ lẹ́nu. ọ̀rẹ́ mi ò lọ́rọ̀ rẹ̀ tí mo fẹ́ sọ gbẹ́nu lọ. ìwọ̀n á gbọ́dọ̀ dákẹ́ níbi táwọn ẹni tó jókòó pẹ̀lú mi ti ń sọ̀rọ̀ burúkú kí n má dìde torí pé tí mo bá ti jókòó pẹ̀lú wọn ìdájọ́ wọn náà ń tèmi. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. Olúwa ti sọ̀kalẹ̀ fún yín nínú Al-Qur'an bí tẹ́ bá gbọ́ tí wọ́n ń fi àyà Allah ṣe yẹ̀yẹ́ tí wọ́n ń ṣe kèfèrí sí àyà Allah ẹ gbọ́dọ̀ bá wọn jókòó títí tí wọ́n fi máa sọ̀rọ̀ mi. tẹ́ ẹ bá dìde kó láàrin wọn tẹ́ ẹ bá wọn jókòó Allah ní ẹ̀yin náà ti dèrò wọn àti munafiki àti káfíìrì gbogbo wọn lákò papọ̀ nínú náà jahannam. Olúwa kó ṣàánú wa torí ẹ̀ ń gbà mí ibi tẹ́ ẹ ti jókòó oní òjè kẹ́ ẹ dẹ́ṣẹ̀ lóòótọ́ ẹ̀yin ò hu ẹ̀ṣẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àmẹ́yìn náà jókòó ń bẹ̀ ń bá wọn fetí kọ wọ́n ń pẹ̀gàn wọ́n wá ń gbọ́ bẹ́sẹ̀ sọ̀n ọ bá wọn dá sí o wọ́n ṣe la ilaha illallah astaghfirullah inikin ó dìde kó mbẹ àdúrámà lélẹ̀ ẹ̀ torí Abu Hamid al-Ghazali tó kọ Ihya Ulumuddin ó sọ ń bẹ̀ yẹn pé àwọn munafiki tí wọ́n máa ṣera wọn lẹ́ni Allah bí wọ́n ṣe máa ṣe nu tó bá jókòó láàrin ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀gàn kò bá wọn sọ lóòótọ́ o àmọ́ gbogbo ń tán sọ ń dùn ma òun náà ń fetí kọ tó bá lọ sáà pé subhanallah so tó bá nítumọ̀ lọ́dọ̀ rẹ̀ kò yẹ kó jókòó mbẹ̀ nítorí pé wọn náà ti wà pẹ̀lú wọn gbà tán sọ̀sọ̀kùsọ̀ ó sì lè kọ́ fún wa tó kí á ní tó jókòó sáàrin wọn sí ọ̀kan nu wọn níwọ náà tó yẹ ká máa sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu ó pàtàkì jàmáà ká máa sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu ó pàtàkì. nísìn àti rí wípé ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n kọ́ ni ká ṣèbàjẹ́ wọ́n kọ́ ni ká ṣìwàhù wọ́n kọ́ ni ká ṣìsọ má bàa rú wọn tó má bàa rú wọn ṣọ̀rẹ́ wọ́n bà tiẹ̀ jẹ́ ni o pàápàá jùlọ àwọn obìnrin ó hàn pé àwọn obìnrin kan wà tí wọ́n ń bá àwọn obìnrin ẹgbẹ́ wọn dọ̀rẹ́ àwọn náà sì ń dá gúrúùpù sílẹ̀ lórí wọ̀sáàpù lọ́nà tó jẹ́ pé gbogbo obìnrin kọ̀ọ̀kan wọ́n ti dá ní májẹ̀mú fúnra wọn ike kó tó di pé ilẹ̀ ọjọ́ kejì má kálukú wọn yóò gé gbogbo ń tó bá ṣẹlẹ̀ ńlé wọn kúrú yóò sọ ránṣẹ́ sínú group ń tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtọkọ rẹ̀ àwọn agbọ̀nràndùn àwọn ẹni tí ń ba tiwọn jẹ́ àwọn àmọ́ bá kálukú dá sí ẹnìkan tí ìyàwó rẹ̀ wọ gàù tó náà lọ wọnú gúrúùpù ọ̀ràn báwọn ó fi ọ̀kan nínú ọ̀rọ̀ táwọn abatẹnijẹun tó ń pè lágbọ̀nràndùn tí wọ́n fi ránṣẹ́ sí ìyàwó rẹ̀ ara sì ń bù máa sọ ṣé kọ́ ni wọ́n ń kọ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ àbọ̀fẹ́ lé kó lé ọkọ sọ̀rọ̀ rere ni wọ́n ń sọ yìí àbọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ tó yẹ pé obìnrin kan ò ní gbọ́rú rẹ̀ kó lò ó kó sẹ́kù lọ́ọ̀dẹ̀ ọkọ irú rẹ̀ ní rọ sóbìnrin lórí ọkọ yẹn wá padà wá sọ fún mi pé ìyàwó òun lo àwọn tí wọ́n sọ fún un ó ti padà dẹni tó ń kọlẹ̀ a'udhu billahi minash shaitani rajim torí ọ̀rọ̀ rere ó pàtàkì o kódà bọ́n bá ń bá yàn dọ́rẹ̀ tó bá ti lè sọ̀rọ̀ rere fún ẹ dákun ẹ má sọ̀rẹ̀ má bà yé ọmọ ọlọ́mọ jẹ́
má bàa yẹ ẹni ẹlẹ́ni jẹ́. ẹnìkan wá sí nínú ẹni tí máa kọ̀yàn ní ìbàjẹ́ tí wọ́n máa dúró tí nǹkan bá bàjẹ́ pé mi mọ̀ kọ́. torí ṣètọ́nì tọ́jọ́ ga wọn gan kò ní dúró. kamathali shaitan idh qala lil insani kfur falamma kafara qala inni bari'un mink inni akhafu Allaha rabbal alamin. ó tó máa bẹ̀rù Allah ńgbà tó ti mú yàn sórí ibú. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ọ̀rọ̀ rere nínú gbogbo nǹkan a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ burúkú. wọ́n wá nínú ẹgbàá ọ̀rọ̀ tó tẹ̀lé lẹ́yìn láti ọ̀dọ̀ Abu Dharr radiyallahu anhu qala li rasulillah sallallahu alayhi wa sallam onírànṣẹ́ Allah anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún un pé la tahqiranna minal ma'rufi shay'a má ṣàfojú di nǹkankan nínú dáadáa. má fojú di nǹkankan nínú dáadáa. ẹni tí ó bá wà lìjánà ara àwọn nǹkan tá a máa mójútó nù. má fojú di nǹkankan nínú dáadáa. má sọ pé ọwọ́ náfìlà rákà méjì tí mo pa tì, ọwọ́ ṣe sàrà tí mi ṣe sàrà, ọwọ́ máa tújú ká, ọwọ́ máa sọ̀rọ̀ rere lẹ́nu. kò sọ́wọ́ o, kò sí ọ̀wọ́, nítorí rántí nǹkan méjì ni òṣùwọ̀n. dáadáa tó gbáyé ṣe, àìdáa tó gbáyé ṣe. à ń sáré kí dáadáa wa ń kọ́ tẹ̀wọ̀n ju àìdáa lọ. ìdínú tó fi gbọ́dọ̀ fojú di dáadáa. ọmọ bóyá dáadáa ẹyọ kan ìní ó gorí àwọn dáadáa rẹ tí dáadáa rẹ tí ó fi tẹ̀wọ̀n ju àìdáa lọ. torí rẹ̀ má ṣàfojúdi sí dáadáa kankan. walaw an talqa akhaka biwajhin taliq, kódà kó ṣe pọ́n ma lórí wípé ó máa tújú ká nígbà tó bá pàdé ọmọ ìyá rẹ̀. má fojú di pé sọ̀wọ́ pé mo máa fajúro tí mo bá fẹ́ pàdé àwọn èèyàn kí ló wà nú eléyìí. kò sọ̀wọ́. tújú ká pàdé wọn pẹ̀lú ìrẹ́rìn músẹ́. jẹ́ kó hàn sí wọn pé inú rẹ̀ dùn pẹ̀lú pípàdé wọn. rírí wọn ẹsẹ̀ tí ń bọ̀ lọ́kàn jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀. tó eléyìí pàtàkì. torí ọ̀dọ̀ wa ẹ̀yin ọmọ àyà wa nínú ẹ̀sìn Islam, àkíyèsí tí Ànábì sallallahu alayhi wa sallam tó pè wá, àkíyèsí tí Allahu azza wa jal tó pè wá lọ síbi kájẹ́kọ́rọ̀ ẹnu wọ́n dá, ká sì jẹ́ni tí wọ́n máa tújú ká níwájú àwọn mùsùlùmí ọmọ àyà wa. ó ti di ń tá a gbọ́, ó sì ti di ń tá a máa múlò. èèyàn kì í kẹ́kọ̀ọ́ kó pamọ́ títí dijọ́ wo ganan rí. ndí ò lọ mọ̀ tó sẹ̀mídà tó sẹ̀ bẹ̀rẹ̀ sí ní lò. tó àyà ó ti bẹ́ẹ̀lì ọbẹ̀ arí náà nù. máa sọ̀rọ̀ rere jáde lẹ́nu, má tún dọ̀rọ̀ burúkú tẹnu rẹ̀ jáde mọ́. ẹ̀yin ìyá tẹ́ bí ma tó ṣe pé ọ̀rọ̀ burúkú ní máa tẹnu yín jáde sáwọn ọmọ, ẹ kọ́ ẹnu yín jánu o. nígbà tó bá di pé gbogbo nǹkan ọlọ́dédé ń gbèsè ayé ọmọ, ẹ̀yin náà lẹ́ẹ̀ máa pé ta ni mo ṣẹ̀ o tí ń ránró lára ọmọ mi o. Yorùbá level ìwọ náà sì ló fi pé bá tọmọ jẹ́. ẹbí wọn náà nìyé lépè tẹ́ pépè ni wọ́n máa ṣẹ́ fọ́mọ rẹ̀. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ṣe pé a máa tújú ká máa tújú ká níwájú àwọn mùsùlùmí ọmọ ìyá wa. tújú ká kìí ṣe pé wọ́n ní ọmọ kówó fún wọn ahun. tújú ká mẹ́jẹni tí wọ́n máa fajúro talẹ́ni tó sopa ọ́ tó ń fi fajúro tó ń kanjú tó ń kan mú. kí ló dé? Ànábì sì ni má fojú di dáadáa kankan, má fojú di, nítorí wípé kò tó nǹkan ní sọ ní dáhùn. tí wọ́n bá ti ní àsọ̀wọ̀n tí wọ́n á fún yàn ni wọ́n kàn máa bú yàn ni. tó o máa ní sọ pé ó bá ti fojú di tó fẹ́ fún yàn ó padà dáhùn ò ní lè fún yàn. kò sì tó nǹkan ní sọ ní dáláì mórí. sọ́wọ́n tó fún mi náà nù ẹgbẹ́ tí wọ́n á máa dúpẹ́ fún ọ.
wọ́n jíwò kó ríran wò ọ̀wọ́ tí o ní wọ́n fún ọ jíwò kó rí tí wọ́n fojú ẹ̀ rí torí ẹ̀ bí kò tó nǹkan ti ṣe sọ ní ìdáhùn iná ní kò tó nǹkan ní ti ṣe sọ ní ìdá láìmoore bẹ́ẹ̀ni tí ó fún ni bá ti sọ pé kò tó nǹkan ahun ni ó dà bẹ́ẹ̀ni tá a fún bá ti sọ pé kò tó nǹkan ńkọ́ aláìmoore ni ó yà abolo ẹlẹ́dàá kó tún wá sí abẹ́ kó ràn wá lọ níbi tá a kù sí olú ẹlẹ́dàá wa ó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tó ṣe kó wọn máa ṣe dáadáa àwọn ẹni tó jìnnà sáìdá ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn aburúkú tó wà lọ́wọ́ wa abẹ́ Olúwa kó gbà kúrò lọ́wọ́ wa Olúwa kó fi àwọn àwárí kó fi rọ́pò wọn fún wa abẹ́ Olúwa ẹlẹ́dàá wa kó Olúwa ẹlẹ́dàá kó jẹ́ ká ní ìlọsíwájú tó pọ̀ nínú bá ti ṣe mójútó ẹ̀sìn wa gbogbo ń tọ́ takò ẹ̀sìn wa nínú àwọn àwa wa nínú ṣe wa Olúwa ẹlẹ́dàá kó bá wa gbádànù Olúwa kó jẹ́ pé àlìjánná iná lápadà parí ọ̀rọ̀ wa sí Olúwa kó má ṣe wa lọ́mọ àná subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.